ẹ̀yin èèyàn bàbá kọ̀ǹfàmù ti ju bọ́ǹbù ọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́wọ́ ní nàìjíríà. Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Peter Obi, lórí ọ̀rọ̀ Tinubu, lórí ọ̀rọ̀ Sowore àti ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pàápàá àti ọ̀rọ̀ Yorùbá nation. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ tún wá lọ gbọ́ tuntun tí bàbá kọ̀ǹfàmù tú. Bẹ́ẹ̀ náà tún ju òkú ọ̀rọ̀ sí àwọn Nollywood actor àti actresses. Bẹ́ẹ̀ ni ẹ wò ó, ẹ farabalẹ̀. Fọ́nrán tí mo gbé wá yìí, ẹ wò ó, nǹkan kì í síbẹ̀, ó bù àyà. Ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ. Owó ta ló fi ra lé. Iṣẹ́ wo ni wọ́n ṣe? Ta ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́? Mi wo fídíò wọn. Bàbá. I am telling you, àwọn ọmọ mi go wo fídíò wọn. Ẹ rí nǹkan tó wọ́n ìbàyìí náà. Àyẹ̀wò Christian Gila. Pastor Chris kọ́lẹ̀ rí. Gbé síbẹ̀ náà kọ́ rí. Mi wo fídíò wọn. Kì í ṣe fídíò wọn ni mo máa wò láyé mi. Àwọn bàbá wọn ṣe yìí ni. Àwọn ọmọ mi gan gbogbo satellite tó wà nínú ilé, it is Christian satellite. Kì í ṣe fídíò wọn because they don't educate anybody. Kò sí nǹkan kan tó wà ní wọn kò sọgbọ́n nínú nǹkan tí wọ́n ṣe. Tí irú ògògó yẹn, irú ògògó tí mo so like pẹ̀lú ẹ̀mí mi, kí mo rí ògògó níta níbi kan tó ní wọ́n ti ń ṣe títì kan báyìí tó ń pè ní kinní kan títì ó ń ṣe títì kan tó lọ ń ṣe lẹ́jọ́ ẹ̀ta róòdù kan ó yá kinní kan róòdù tó ń lọ sọ́nà Calabar àbí dáńkì Lagos Calabar road. Ẹ̀tọ́ ló ń lọ sọ́nà ibì kan. Calabar. Ó wá jáde àwọn náà ṣe báyìí. Ògògó màmá bí mo ṣe láìkí bọ̀bọ̀ yẹn tó ìjọ tí mo ti rí ìjọ náà ni mo ti rí pé bàbá ìkà kò lè dẹ̀yìn lẹ́yìn ìkà. Ẹ̀kọ́ rí tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn jáde ni kì í ṣe ohun tó wà nínú wọn. The only thing tó wà nínú wọn it is that money tí wọ́n fẹ́ gbà. Nítorí owó òun ni wọ́n ṣe ohun tí wọ́n ṣe. Ẹ̀dẹ̀ ta àwọn ọmọ ìyá yín fún ẹni tẹ́ ẹ mọ̀ wípé kò lè rí kíní ìṣe láéláé and because you people need power. Why? Ìlú yìí nídìí láti ní tuntun ṣe. Ìlú yìí nídìí láti dìde. Get me sir. Bàbá ṣùgbọ́n nínú ọdún mẹ́ta tí Tinubu ti lò ó sà. Yes. Ó ti lọ fẹnu kún mẹ́rin báyìí. Ìyẹn ò rí pé ìjọba yìí ṣe ọkàn ni. Ìjọba yìí ò ṣe nǹkan kan kí ló ṣe? Bàbá títí wọ́n ti ṣe títì. Títì wo ni wọ́n ṣe? Lagos Calabar road èmi náà ti gbà. Ìyẹn jẹ́ títì. Lagos Ìbàdàn náà dá ó yọ kùlùlù. Ní èjì Nàìjíríà yìí lẹ́ ń sọ pé Lagos Calabar road ẹ lọ sí Kútọ̀nù kọ́mọ́ Kútọ̀nù kẹwọ́ ọ̀nà tó wà ń bẹ̀. Ọ̀rọ̀ gómìnà tó wà ń ta yìí. Amzati ò lè wọlé tó bá wọlé kọ́ wá sọ mí lóko pa. Tó bá jẹ́ pé Òbí ló wọ bẹ̀ ni àbí Sowore ló wọ bẹ̀ ni. Ọmọyẹlé Sowore. Mo fi ẹni tó dá ayé àti ọ̀run búrẹ́. Ṣé rí àwọn méjèèjì yẹn àwọn ní àsíyá ìlú yìí wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì lè gbé débi pé inú á dùn inú mi á dùn. Bàbá nínú ẹ̀mí àbí níbo lẹ́tí. Nínú ẹ̀mí àwọn méjèèjì yẹn Sowore ṣe ń gbọ́ mi àti Òbí àwọn làsíyá ìlú yìí wà lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí wọ́n débẹ̀. Sẹ́yìn orí àgbáyé wọn ti ń pariwo pàápàá àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ tó ń sọ yìí. Oríyọmí Amusa là ń bá wí o. Wọ́n ní wọ́n láwọn aráàlú fẹ́ tiẹ̀ òun náà fẹ́ kó wá ṣe gómìnà nínú ni àti rí Adébáyọ̀ Adélábù tí ó jẹ́ ti inú ẹgbẹ́ òṣèlú APC àrí Alhaji Sharafa Ali òun náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí ṣá gbogbo ẹ̀ ṣe ló ń rọ́kẹ̀tíkẹ̀tí kí ni fẹ́ẹ̀tì Oríyọmí Hamzat nínú ọ̀rọ̀ gómìnà tó wà ń ta yìí. Hamzat ò lè wọlé tó bá wọlé kọ́ wá sọ mí lóko pa. Bàbá kí ló ṣe fún yín kẹ̀? Olúwa ló sọ bẹ́ẹ̀. Kò lè wọlé kí lèèyàn fi lè wọlé àwọn ìpínlẹ̀ fẹ́ràn ẹ. Òun ni mo ṣe sọ fún yín kò lè wọlé. Ìdí tí kò dẹ̀ ṣe lè wọlé ni wípé àwọn kan ni wọ́n ní ilé ayé àwọn kan ni wọ́n ní ibi tẹ́ rí yẹn. Hamzat ò tí kò níbi kankan. Ṣé gbọ́ mi òun kàn lọ ń tẹ̀lé báṣubàṣu ni wọ́n ń tàn ni. Àwọn mẹ̀kúnnù lè tàn ni. Mẹ̀kúnnù ò tán àwọn ará bí làwọn ló ń tàn. Àwọn arábí kọ́ ló ń pe àwọn mẹ̀kúnnù ló ń pe àwọn mẹ̀kúnnù Ọ̀yọ́ ni. Mẹ̀kúnnù kọ́ ló máa dìtéètì ẹni tí ó máa wọlé ní Ọ̀yọ́. Bàbá mẹ̀kúnnù ni ó dìbò. Bàbá ìbò wọn ò count. Oríyọmí ò lè wọlé fún gómìnà Ọ̀yọ́ state. Àbórí ẹ̀ ò yan ni. Kì í ṣe pé orí ò yan o. Ẹni tí ó jẹ́ a rightful person tó jẹ́ kó lè jókòó síbẹ̀ òun náà ní Oríyọmí. Ṣùgbọ́n wọn ò ní jẹ́ ó débẹ̀. Ó kàn fi yìí fẹ́ ṣe àtẹ̀gùn ni. Ṣé o náà mọ̀ pé òun ò lè débẹ̀ ni? Èmi ò mọ̀ o ṣùgbọ́n kò lè débẹ̀.
tó bá fi ṣàtẹ̀gùn àbí kó lọ bẹ̀ ní bóyá bí àwọn assembly ní kò sí àbí bóyá chairman local government àbí ṣé ipò gómìnà tó ga jù fún ni. ipò gómìnà yẹn ti ga jù fún ibi tó dẹ̀ ti wọlé yẹn kì í ṣe pé ibi tí kò dání ibi tó dání. ní àkọọdù. bẹ́ẹ̀ ni which is the party is okay but wọn ò lè jẹ́ kó wọlé bàbá kò lè wọlé. kó mọ̀ náwó dànù. ó sì máa try effort yẹ tó pé kò lè quit níbi tó dẹ̀ dé yìí. mọ báyìí. mọ he has to try his effort. ẹ̀yin dá máa rí níbi tí wọ́n ti dìbò 500,000 fún ẹ̀rí tí wọ́n máa pé 2 ló wà ń bẹ̀. ṣé wọ́n sì yẹ bẹ́ẹ̀ ṣá. Oríyọmí ò mọ nǹkan kan ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ pé kó jókòó síbẹ̀ tó bá dẹ̀ jókòó síbẹ̀ ó máa ṣèlú yẹn dáadáa. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. so ó ráìtì fúnpò yẹn. PDP tó wá jẹ́ kó jókòó síbẹ̀ padà wọ́n ti dàárín wọn mú APC òun ló ní ibẹ̀ yẹn. ni ó di gómìnà lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. táwa nínú wọn ṣé Adébáyọ̀ Adélábù Kẹ̀kẹ́lẹ́ Mẹ́sìn àbí Ṣàráfà Àlí. ṣé àwọn méjèèjì tẹ rí yẹn ṣé nínú ẹgbẹ́ kan náà ni wọ́n lọ. nínú ẹgbẹ́ APC ní gbogbo ọmọ ẹgbẹ́ APC ni wọ́n. a ṣẹ̀ṣẹ̀ máa wá jókòó láti wo orúkọ kábíyè olúwa èwo ló máa wọlé nínú àwọn. ẹ̀yin ò tí ì mọ̀ nù wọn. àti ìmọ̀ ṣùgbọ́n APC òun ló ní ipò Ọ̀yọ́ yẹn báyìí òun ni ó gbé 99% yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣùgbọ́n PDP ló lọ sáà lọ́wọ́ PDP ló lò gbà lọ́wọ́ bẹ́ẹ̀. wọ́n ti dàárín PDP yẹn rú PDP ò ní nǹkan kan lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹni tó wá ń gbà sí abẹ káàkiri ńkọ́ ẹnìkan wà ó tó jáde. ẹni tó wá ń gbà sí abẹ Àjàdí tó gbà sí abẹ àní PDP ò ní nǹkan kan lọ́wọ́lọ́wọ́ báyìí. níbi tí ẹ rí yẹn APC ló ní 99% ṣe ń gbọ́ mi bí Hamzat ò bá ṣe ní 100% tó bó ṣe dúró tó yìí wọ́n máa rí ìdìbò wọn. ó kọ́nà rẹ̀. because gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ fi kún ìyẹ́ Ṣèyí Mákindé pátápátá. ìjọba APC ò ń ṣe ìjọba. It is the government of de facto that is force, that they want to use force láti gba nǹkan. And then tó bá wá gbà tán wọ́n á tójú ẹlẹ́sẹ̀ mẹ́wàá tó bá ṣe kí ni wọ́n á tún kà á. Get me? And ohun tó surprise mi ni wípé àwọn èèyàn dẹ̀ ṣe ń tẹ̀lé wọn pé on their mandate they will stand all because wọ́n fún yín ní 30 naira 20 naira. ẹgbẹ́ yẹn ó rí i pé wọ́n ò ṣe dáadáa ni. wọ́n ò lè ṣe dáadáa. Olúwa ti submission APC yẹn fún wa. It is not even Tinubu I am talking about. That APC generally, their mission is for themselves alone and their caban, that's all. Àwọn tó bá ti gbọ́ tiwọn, other people is enemy. But ní báyìí sáà àti àwọn òṣèré tíátà tó ti ń jáde. On your mandate, we shall stand. Bọ́lá, on your mandate, on your mandate. Ṣé àwọn tí ń jáde lọ́pọ̀lọpọ̀. àwọn òṣèré tíátà yẹn wá jẹ́ èèyàn láyé. Àwọn yẹn ò ń ṣèyàn. Àwọn bí nítorí wípé they know that Tinubu cannot do it. And they sell, wọ́n dẹ̀ lọ ta orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lọ ta because of the money they want to give to them. Lọ sí ẹni tó ṣe nínú Bíbélì tí kò fi padà fi ọmọ sán. Anania àti Sàfárà tí wọ́n ta ilẹ̀ Olúwa tí wọ́n náà fẹ́ lọ mú owó yẹn padà lọ sí ọ̀dọ̀ Olúwa tí wọ́n wá ń ṣe jágajàga lórí ẹ̀ ó fi ẹ̀mí wọn sàn. Anything tó ti jẹ́ wípé Olúwa ṣe ń gbọ́ kò tẹ́gbọ́ du àwọn tíátà tẹ́rí yẹn tí wọ́n lọ ta àwọn ọmọ Nàìjíríà ní ọ̀dọ̀ ìjọba APC wọ́n dẹ̀ mọ̀ pé kò lè ṣe it is because of money ẹ bèrè lọ́wọ́ wọn náà nítorí kí ni wọ́n ṣe lọ́n pariwo because of money. ṣé wọ́n fún wọn lówó ni bàbá. wọ́n fún wọn lówó tó bá fún wọn lówó Lálùdé máa wá jáde á ní wọn pín owó dọ́dọ̀ òun ní ìtòhùn ṣe last. Lálùdé náà tún padà jáde kẹ́ ẹ lè rí pé wọn ò lè gbọ́ràn ìkà tẹ́rì yẹn àfi tó bá kú bí ìkà tó bá lé léèyàn tó pè ní wicked person lẹ́gbẹ̀ẹ́ they can never repent until they die. Bàbá. Yes.
ojú Olúwa dẹ̀ ń wò wọ́n. Àwọn ọmọ onítíátà tí wọ́n jáde nítorí ọ̀rọ̀ APC tọ́ni on the mandate of APC they want to stand. Now I told you, let's leave issues of Tinubu now. I am talking about APC generally. Tí wọ́n sọ pé nítorí ọ̀rọ̀ APC, number one, they want power. Wọ́n fẹ́ yẹ kí wọ́n ṣe nǹkan kó má sẹ́ni tó máa mú wọn lọ́wọ́. Wọ́n kó má tó bá ti rí pé wọ́n mú wọn kọ́ dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ tẹ bọ́tìn kọ́ dọ́dọ̀ bàbá wọn tí bàbá tó yá ẹ fi sílẹ̀ jẹ́ kó máa lọ. Ṣẹ́ngẹ́tì kan tí mo sọ, wọ́n fẹ́ ṣe nǹkan freely in this country alone. They don't care about others. And wọ́n gba owó nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe. Bàbá àwọn tẹ̀ ń sọ yìí sà àkóónú àwùjọ ni wọ́n o. Àwọn náà ń repo, wọ́n ń wọ mọ́tò, wọ́n ń gbalé, wọ́n ń gbalé, wọ́n ti wọ owó ta ló wá fi ń gbà. Tó bá ní èrò táwọn pé ẹni yìí ó lè ṣé wọ́n jẹ owó ta ló fi ń gbalé ṣèbó owó àwọn tó ń wo fídíò wọn náà ni. bẹ́ẹ̀ ni sà. ọmọ ní tíátà owó ta ló fi ń ra lé. iṣẹ́ wo ni wọ́n ṣe ta ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ bí wo fídíò wọn. bàbá. I am telling you àwọn ọmọ mi go wo fídíò wọn. ẹ̀rí nǹkan ewu nǹkan tó wọ́n ìbàyìí náà. àyẹ̀wò Christian jùlọ. Pastor Chris kọ́lẹ̀ rí gbé síbẹ̀ náà kọ́ rí mi ń wo fídíò wọn kì í ṣe fídíò wọn ni mo máa wò láyé mi. àwọn bàbá wọn ṣe yìí ni. àwọn ọmọ mi gan gbogbo satellite tó wà nínú ilé it is Christian satellite kì í ṣe fídíò wọn because they don't educate anybody. kò sí nǹkan kan tó wà ní wọn kò sọgbọ́n nínú nǹkan tí wọ́n ń ṣe. tí irú ògògó yẹn irú ògògó tí mo so like pẹ̀lú ẹ̀mí mi kí mo rí ògògó níta níbi kan tó tí wọ́n ti ń ṣe títì kan báyìí tó ń pè ní kinní kan títì ń ṣe ọyẹ́ṣẹ́ títì kan tó lọ́ ń ṣe lẹ́jọ́ ìta oróòdù kan ó yá kinní kan ròdù tó ń lọ sọ́nà Calabar àbí dáńkìlọ́. Lagos Calabar road. tó ń lọ sọ́nà ibì kan Calabar. ó wá jáde àwọn náà ṣe báyìí ògògó màmá bí mo ṣe láìkí bọ̀bọ̀ yẹn tó ìjọ tí mo ti rí ìjọ náà ni mo ti rí pé bàbá ìkà kò lè dẹ̀yìn lẹ́yìn ìkà ẹ̀kọ́ rí tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn jáde ni kì í ṣe ohun tó wà nínú wọn the only thing tó wà nínú wọn it is that money tí wọ́n fẹ́ gbà nítorí owó òun ni wọ́n ṣe ohun tí wọ́n ṣe ẹ̀dẹ̀ ta àwọn ọmọ ìyá yín fún ẹni tẹ́ ẹ mọ̀ wípé kò lè rí kíní ìṣe láéláé and because you people need power why ìlú yìí nídìí láti ní tuntun ṣe ìlú yìí nídìí láti dìde gẹ́tì mi sá. bàbá ṣùgbọ́n nínú ọdún mẹ́ta tí Tinubu ti lò yìí sà ó ṣe lọ fẹnu kún mẹ́rin báyìí ìyẹn ò rí pé ìjọba yìí ṣe ọkàn ni. ìjọba yìí ò ṣe nǹkan kan kí ló ṣe. bàbá tí wọ́n ti ṣe títì wo ni wọ́n ṣe Lagos Calabar road èmi náà ti gbà. ìyẹn jẹ́ títì. Lagos Ìbàdàn náà da ó yọ kùlùlù. ní èjì Nàìjíríà yìí lẹ́ ń sọ pé Lagos Calabar road ẹ lọ sí Kútọ̀nù common Kútọ̀nù kẹwọ ọ̀nà tó wà mẹ́. I am very sorry to use the word common for Kútọ̀nù ẹ lọ sí Ghana ẹ lọ wọ ọ̀nà tó wà mẹ́. ẹ lọ sí South Africa ẹ lọ wọ ọ̀nà tó wà mẹ́. so ìdá àárín yẹn ká mọ́. kí ni à ń rí kí ló wà bẹ́ẹ̀ ṣe bí nítorí ti ara wọn ni wọ́n ṣe ṣe ọ̀nà yẹn kò ṣe nítorí ti mẹ̀kúnnù anything tí wọ́n bá ṣe lórí ọ̀nà ẹ̀yọ́wọ́ ẹlọ́wọ́ náà lójú ọ̀nà Lẹ́kì ṣé nítorí ti mẹ̀kúnnù lọ́ọ́ yẹ ṣe Lẹ́kì. ṣùgbọ́n àwọn ọmọléèwé náà wọ́n fọ́. ọmọléèwé wo wọ́n yá àwọn iléèwé lówó wọ́n yá wọn lówó káàdì lọ skul. ọmọléèwé wo lọ yá lówó ẹ wo yẹn Sùrùtù tó yá wípé ìbíye Sùrùtù jáde ó sọ wípé Tinubu sanwó fún àwọn ọmọléèwé níbo wọn ò ṣe sọ fún èwo ọmọ mi tó wà ń bẹ kò ṣe lóhun ti gbowó. ẹgbẹ́ kò apply sir. apply kí ni Ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ mi apply kò dẹ̀ sí ẹni tó apply torí owó. bàbá fún àwọn olówó sá o. èwo ló wà kọ́ gbé jáde tó bá fún wọn ẹmọ èèyàn tó ṣépè fún Sùrùtù tó jáde ibo ló wà owó yẹn ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n wá sọ tẹ̀bádẹ̀ ni wọ́n tí wọ́n jáde irọ́ ni o àwọn fẹ́ẹ̀kì ni wọ́n kó jáde. bàbá lè ní ká tó máa lọ sà tí wọ́n yẹ pé ok bóyá ẹni Tinubu ò ṣe kò rí kò ṣe kọ́kọ́ o. ta ni ká dìbò fún sà ta ni ká tẹ̀lé. ẹ lọ for now whatever tó ń kó lè ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n lọ dìbò fún tó bá gbé president ni kí wọ́n lọ dìbò fún Peter Obi. ọmọ Ìgbò ni ẹ forget yẹn ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹsàn-án ìyẹn lẹ ṣe ní first regime ó ti já gbogbo yín lójú tó bá jẹ́ pé Òbí ló wọbẹ̀ ni àbí Ṣòwòrẹ́ ló wọbẹ̀ ni. ọmọ yẹn Ṣòwòrẹ́. mo fi ẹni tó dá ayé àti ọ̀run búrẹ́
ṣe rí àwọn méjèèjì yẹn àwọn ní àsíá ìlú yìí wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì lè gbé débi pé inú á dùn inú mi á dùn. bàbá nínú ẹ̀mí àbí níbo lẹ́tí. nínú ẹ̀mí àwọn méjèèjì yẹn Sowore ṣe ń gbọ́ mi àti Obi àwọn làsíá ìlú yìí wà lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí wọ́n débẹ̀. sẹ́yìn orí pé kí ni ẹ̀yin orí bọ́ ṣe ṣe ayé Sowore. nọ́mbà yẹn kàwá lọ lè wà. kò lè débẹ̀ wọ́n mọ̀ tí Sowore bá débẹ̀ bàbá gbogbo àwọn tẹ rí ìdí ṣé ẹ gbọ́ mi nọ́mbà yẹn kàwá lọ lè wà. tí Sowore bá wọ bẹ̀ the first thing tẹ bá tó máa kọ́kọ́ ṣe gbogbo àwọn tẹ rí ìtọ́pẹ̀ nkàbà ọmọ bọ́ǹbù lọ́ máa fi pa gbogbo wọn tí wọn ò bá dẹ̀ pa wọn mo fi Ọlọ́run bú rẹ̀ ìlú yìí tó ń pè Nàìjíríà kò lè ní ìsinmi láyé. nọ́mbà yẹn kàwá lọ lè wà bàbá. nọ́mbà yẹn kàwá lọ lè wà ẹ fi nọ́mbà yẹn lẹ̀. bàbá ẹ kíyèsí ohun tó lúwa wí ni mò ń wí o. àbọ̀yísà. èmi ò dẹ̀ bẹ̀rù ẹnikẹ́ni ṣé mi tí wọ́n wó one story building mi tí mi ò kú èmi ní ẹwọ́ mi tí one story building wà Oworo Ṣókí ni o Oworo Ṣókí níbi tí ọkàn ti balẹ̀ tí wọ́n lè gba ilé mi ní owó tó yẹ kí wọ́n gbà bẹ́ẹ̀ ni nǹkan kò ṣe mí ni mo máa bẹ̀rù àwọn yìí mi ò bẹ̀rù ẹ̀mí tó wà nínú mi ẹ̀mí tí mo ń gbé yìí gan mi ò bẹ̀rù ẹ̀ tó bá jẹ́ pé nítorí òtítọ́ ni wọ́n ṣe pa mí. Tinubu, it is not a right president for Nigeria. Two people tó gbé àsíá ìlú yìí dání òun ni Sowore ìkejì òun ni Peter Obi. Now wọ́n ti knock down Sowore because they know when he get there ó máa ṣòro gan. Then wọ́n dẹ̀ mọ̀ pé tí Peter Obi náà bá débẹ̀ ó máa ṣòro ẹ̀kọ́ yìí tó ń ṣe bẹ́ẹ̀ tí Peter Obi bá wọ ibẹ̀ yẹn ó máa ṣòro. Olúwa wí pé Peter Obi òun ló ní ìbò ṣùgbọ́n tí Tinubu bá rí igi ẹ̀ òun ló máa wọlé bí mo yẹ tún sọ the same thing náà ni mo tún sọ yìí Peter Obi òun ló jẹ́ kó jókòó Àtíkù níbi tó ń lọ ní Nàìjíríà kó lọ jókòó. èmi ni mo sọ bẹ́ẹ̀ ní orúkọ Olúwa Peter Obi òun ló ní ìbò ṣùgbọ́n wọn ò ní fún wọn nítorí pé ó jẹ́ Ìgbò and they are thinking very diplomatic wípé tí ó bá wọlé ó lè pín ìlú yìí. ṣé yóò pín lóòótọ́ ni. tó bá wọ ilé tó bá wọlé ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí afẹ́dì ní January tó ń bọ̀ yìí. January tó ń bọ̀ yìí tí wọn ò bá rí igi ẹ̀ Peter Obi ló ní ìbò. ṣùgbọ́n wọ́n máa rí igi ẹ̀ Tinubu ló máa wọlé. tó bá wọlé ńkọ́ bò ní ara ó ṣe dẹ̀lú sí. ara ò lè dẹ̀lú èyí tí mo sọ ní 4 years ago wọn ò rí bó ṣe rí ni Olúwa wí pé wọ́n rí iyẹ̀pẹ̀ nílẹ̀ wọ́n máa pè é ní gàrí ṣé wọn ò rí iyẹ̀pẹ̀. Bàbá Olúwa sọ débi wípé ní àwọn ìrìn àjò kan Olúwa máa sọ fún mi pé dọ́là ń lọ sí iye báyìí ẹ lọ béèrè dáadáa go and check my record kò ṣe é delete ń bẹ̀ èmi ò dẹ̀ ń delete ẹnikẹ́ni mi ò delete anything my video go there and confirm dọ́là rí bẹ́ẹ̀ gàrí rí bẹ́ẹ̀ epo rí bẹ́ẹ̀. Bàbá bò ṣàṣẹ ni torí kò sẹ́ni tí mọ́lá lọ wù owó Tinubu náà kò ṣe dáadáa bó ṣe wá rí níbo láti kùnà kí ló ṣe wá gan. níbi tí a ti kùnà ni wípé Tinubu. lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò fún ẹ̀yin tí ẹ wá káàkiri àgbà láti wà lọ́lọ́ bàbá wa bàbá confam JP bàbá ti ní tí àwọn bá ti fi nọ́mbà lẹ̀ ẹ ṣáà lọ sí orí WhatsApp ẹ lọ drop message pẹ̀lú ògo Ọlọ́run wọn á gbọ́ wọn á lè ṣe kíni wọn á kàn sí tí ọ̀rọ̀ kálukú láti ṣe láti padà ní ojútùú dáadáa bàbá ìbò kù sí dẹ̀dẹ̀ nínú January tó ń bọ̀ àwọn èèyàn ti ń lọ ń da 34 gómìnà ló ti wọ́n APC báyìí táwọn ní àwọn kò lẹ́gbẹ́ àwọn Tinubu yóò tún padà wá lẹ́ẹ̀kan sí àbí kò ní padà wá bàbá kí lọ́lọ́ fi hàn yín ẹ kú kalẹ̀. iye ló tẹ̀ ń béèrè lọ́wọ́ mi kì í ṣe ohun ti ara tẹ̀mí ni tí ẹ̀mí ni ó yá tí n bá tún sọ màá tún sọ fún wọn pé sẹ́ẹ̀ tí kò bá ṣe kí wọ́n kọ́ wá sọ òkú pa mí. ó yá ṣé pé this is a video ṣé ń gbọ́ mi bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run búra ẹ̀ tó bá yẹ pé ní ti pé kí wọ́n rí igi ẹ̀ ni Tinubu ló máa wọlé ó dẹ̀ máa wọlé ẹlẹ́kejì. tó bá rí igi ẹ̀ ni o bẹ́ẹ̀ ló máa wọlé ẹlẹ́kejì. tó bá wà free and free ẹ̀ńkọ́ tí wọn ò rí igi tí wọn ò tọ́ bọ̀. bí èmi pẹ̀lú Tinubu bá gbégbá ìgbò tó bá yẹ pé wọn ò tọwọ́ bọ̀ èmi ni mo máa wí ní Tinubu. ní Nàìjíríà yìí bàbá mo fi Ọlọ́run búra ẹ̀. ẹ náwó ẹ ní. náwó kí ni ṣe pé ọ̀tọ̀ ni
àwọn èèyàn mọ ohun tí wọ́n ń wà. Ó ti sú àwọn èèyàn wípé ìbò wọn kò rí ìdì wọn ni, ìbò wọn ò count money. People know what they want, but everybody have been tired because ìbò wọn ò count mọ́. Tí kò bá rí ìdìbò kí wọ́n fi ìbò sílẹ̀, Tinubu ò lè lọ fún second phase mọ́. Second term yẹn kò sure. Ó máa rí igi ẹ̀, òun ló máa wọlé. Ṣùgbọ́n àwọn Peter Obi wọ́n ti lọ sí ẹgbẹ́ mi báyìí o, NDC náà tún gbé dání báyìí, wọ́n ti kò ní ADC. Peter Obi Kónkósó wọ́n ti wọnú NDC lọ láàrin wákàtí bíi 24 tí Peter Obi àti Kónkósó wọnú ẹgbẹ́ NDC yìí. Àwọn tó ti forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní NDC wọ́n ti lé ní mílíọ̀nù 11. Bàbá wọn bá jẹ mílíọ̀nù 50 tó ń ya lọ sí NDC. wọn bá jẹ Tinubu tó bá ti rí ìdìbò yẹn, òun ló máa wọlé. Tí ò bá rí ìyẹn, ṣé Peter Obi ó lè win ẹni. Kí a tó kọ́ tiẹ̀ tó ṣe ti ìbò talákọ̀ọ́kọ́ lolúwa ti sọ wípé Peter Obi òun ló máa wọlé, ṣùgbọ́n Tinubu máa rí ìgè. Ìbò alákọ̀ọ́kọ́ ni mo sọ. Ti 2023 lọ́hùn-ún. Àìmọye àwọn tọ́ọ̀gì wọn tó pè mí pé àwọn máa pa mí, mo ní ẹ máa pata ni. Ìgbà ni wọ́n ń fọ́, wọn ò lè èmi ìwúrẹ́ mi kọ́ lọ́ máa pa. Àìmọye àwọn láti UK oríṣiríṣi nọ́mbà pé kí n jáwọ́. Nígbà tí ó ti fẹ́ dìbò alákọ̀ọ́kọ́, olúwa wí pé Peter Obi òun ló ní ìbò, ṣùgbọ́n tí Tinubu bá rí igi ẹ̀, òun ló máa wọlé. Bí mo yẹ tún sọ the same thing náà ni mo tún sọ yìí. Peter Obi òun ló jẹ́ kó jókòó àti kò níbi tó ń lọ ní Nàìjíríà kó lọ jókòó. Èmi ni mo sọ bẹ́ẹ̀ ní orúkọ Olúwa. Peter Obi òun ló ní ìbò, ṣùgbọ́n wọn ò ní fún wọn nítorí pé ó jẹ́ Ìgbò. And they are thinking very diplomatic wípé tí ó bá wọlé ó lè pín ìlú yìí. Ṣé yóò pín lóòótọ́ ni? Tó bá wọ ilé, tó bá wọlé, ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí afẹ́dì ní January tó ń bọ̀ yìí. January tó ń bọ̀ yìí tí wọn ò bá rí igi ẹ̀, Peter Obi ló ní ìbò. Ṣùgbọ́n wọ́n máa rí igi ẹ̀, Tinubu ló máa wọlé. Tó bá wọlé ńkọ́ bò ní ara ó ṣe dẹ̀lú sí. Ara ò lè dẹ̀lú. Èyí tí mo sọ ní 4 years ago wọn ò rí bó ṣe rí ni. Olúwa wí pé wọ́n rí iyẹ̀pẹ̀ nílẹ̀ wọ́n máa pè é ní gàrí. Ṣé wọn ò rí iyẹ̀pẹ̀? Bàbá, Olúwa sọ débi wípé ní àwọn ìrìn àjò kan, Olúwa máa sọ fún mi pé dọ́là ń lọ sí iye báyìí. Ẹ lọ béèrè dáadáa. Go and check my record. Kò ṣe é delete ń bẹ̀. Èmi ò dẹ̀ ń delete ẹnikẹ́ni. Mi ò delete anything my video. Go there and confirm. Dọ́là rí bẹ́ẹ̀, gàrí rí bẹ́ẹ̀, epo rí bẹ́ẹ̀. Bàbá bò ṣàṣẹ ni torí kò sẹ́ni tí mọ́lá lọ wù owó Tinubu náà kò ṣe dáadáa bó ṣe wá rí níbo láti kùnà kí ló ṣe wá gan. Níbi tí a ti kùnà ni wípé Tinubu is not coming to serve the citizen of Nigeria. He only come to serve himself, our wife, his children, and his caban. That is all. Ibi tá a ti ṣe nìyẹn. And if Tinubu proceed, kí n sọ fún yín, mo sọ fún ọmọ yìí nígbà tí mo ń bọ̀ látọ̀nà ilé àti ọ̀nà tí mo ń kúrò lẹ́kọ̀ọ́ tí mo ń lọ sí Ìsẹ́yìn, mo wá ń pè lọ́nà, mo wá ń fi àwọn òkú wọn kiri lórí. Òkú tẹ̀ ní títì. Òkú ti pọ̀ jù, mi ò rírú ẹ̀ rí láyé mi. Lórí títì. Láti ìjọ́ tí mo ti ń travel, mi ò rírú ẹ̀ rí. Mo tún wá ń wò pé ṣé kò wá sí àwọn ọlọ́pàá tó máa kó àwọn òkú lójú títì. Kánsù lè kókó. Lójú títì lórí express. Bàbá, wọ́n ti pa ẹ̀kọ́ lé pé èyí táwọn ọlọ́pàá ń ṣò lórí kìíní. Ẹ wo, wọ́n ti pa èèyàn, nǹkan ti bàjẹ́ ní Nàìjíríà yìí. In one word, Obi ló ní president o. Tó ń bọ̀ yìí. Ohun tó Olúwa wí nìyẹn o. Tí wọn ò bá rí ìdìbò, tí wọ́n dúró tán, mo yẹ Sunday yẹn náà nìyẹn, ẹ dúró tán. Ṣé ń gbọ́ mi? Gbogbo ọ̀nà tí Tinubu máa fi rí ìdìbò pátá, gbogbo ọ̀nà ló ti wà lẹ̀. Ẹ ti ń sùn. Bàbá Mohamed live. Ojú ò tì wọ́n. Bàbá, ojú ò ṣe kí ni? Ojú ò tì wọ́n. Bá pè wọ́n lólè, ojú ò ṣe kí ni? Ojú ò tì wọ́n o. Tinubu
ọmọ àrígìbò òun ló dẹ̀ máa wọlé ẹlẹ́ẹ̀kejì. tó bá wá ríìgì tó wọlé ẹlẹ́ẹ̀kejì kí ló máa ṣẹlẹ̀ bàbá. ohun tó máa ṣẹlẹ̀ náà ni pé eku ò ní ké bí eku, ẹja ò ní ké bí ẹja, ẹyẹ ò ní ké bí ẹyẹ, ẹyẹ náà ò ní ké bí ẹyẹ, èèyàn ńkọ́. àgàn kò ní máa tọwọ́ àlàbòsùn, ènìyàn gan ò ní ké bí ènìyàn. fọdún mẹ́rin mi. Because he never have the mind of God. Ṣé ń gbọ́ mi? Whoever that want to be a leader must first of all have the mind of God. That is number one. He never have the mind of God. His mindset where he's going wípé sẹ́ àwọn kan ti lo ọdún mẹ́jọ wọn ọ̀nà máa lọ ọdún mẹ́jọ. That is mindset. And it is only for his caban. Gbogbo àwọn gómìnà tí wọ́n padà lọ deploy sí ẹ̀yìn Tinubu. wọ́n di kámpù. Sẹ́yìn Tinubu, it is because of money. Ó ti pín owó fún gbogbo wọn, ó dẹ̀ ti ní àdéhùn. Ṣẹ́gbẹ́ ohun tí Olúwa sọ nínú fídíò mi kan. Olúwa sọ wípé Tinubu fẹ́ ṣe ètò ìrìn àjò president ìlú yìí débi pé ó dìgbà tí àwọn bá kú kẹ́lòmíì tó débẹ̀. Olúwa ló sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Olúwa wí pé ohun tí òun fẹ́ ṣe ṣẹ́gbọ́n mi ẹ̀yin òrí tó ń da dodo àwọn kìíní rú ni. Kí ni pátì ṣe tí pátì fi ń lọ sí kóòtù lójoojúmọ́ àwọn pátì tó kù? Kí ni wọ́n ṣe? Ẹ̀yin òrí tó yẹ ṣe. Ìyẹn ò dẹ̀ tí ì ṣẹlẹ̀ tÓlúwa tó ti máa sọ wípé intention ẹ̀ ni wípé ó fẹ́ ṣe ètò presidential ìlú yìí, ó fẹ́ ṣe níṣe wípé nígbà táwọn nìkan bá ti kú lẹ́lòmíì tó máa débẹ̀, wọ́n á tún jẹ́ tẹ́niyẹn bá ti kú lẹ́lòmíì tó máa débẹ̀ bí àwọn ìlú kan bíi Ivory Coast, àwọn ìlú kan bíi Gabon tẹ́wọ́ ṣe. bọ́n ṣe láyé àwọn ọlọ́ba mọ̀lákẹ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́ba dé. ni ó fẹ́ ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tí ẹ ò bá wá ṣọ́ra Olúwa tún sọ wípé lára àwọn tí Olúwa sọ nìyí tó bá kú l'Àbújá ó lè dé kókó lòun ní gbogbo Èkó kó tún lọ pé òun lòun jẹ president Èkó. He has focus nínú Èkó yìí ẹ̀yin tẹ́ ń gbé kó ṣe ń gbọ́ mi ẹ lọ sán ṣòkòtò yín o yé tó bá dé á lójú ẹni tó máa nílé lẹ́kọ̀ọ́. ṣé wọ́n gbà lé lọ́wọ́ èèyàn ni. èyí tí wọ́n ń fọ́ kiri ń kọ́ wọn ò gbá ni. àwọn kan ti sọ pé torí pé wọ́n wọlé yín ní ìyànà olè ṣe fẹ́ràn ìjọba yìí. nítorí wọ́n wọlé mi kí wọ́n tó wọ ilé mi ni mo ti ń bá wọn fa wàhálà ọdún wo ni wọ́n wọlé. November lọ́dún tó kọjá àbí bẹ́ẹ̀ kọ́ November lọ́dún tó kọjá òun ni wọ́n wọ ilé mi o mo ti ń fa wàhálà ohun tó ní wọ́n rán mi mo ti sọ more than 15 years go and check my history. kì í sọ̀rọ̀ pé bí ilé ló mú ihe ti àbí. bàbá ṣe bí ẹni tí ó bá rí ẹni tó bá wẹjú òun ni ẹ̀rù ń bà èmi tí mo ríran òun ni mo tí mo sọ lára ẹ̀ náà lọ́lọ́ padà lọ wó ilé yẹn nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí sẹ́yìn tẹ́lẹ̀ ń vóòtì fọ́gbẹ́ nìyí àwọn yìí gbogbo ilẹ̀ Èkó sẹ̀ ṣáwọn yìí fẹ́ rúlu wa ni wọn ò múná dé lẹ́yìn tí wọn ò múná dé àwọn èèyàn padà lọ ṣe sólà lẹ́yìn tí wọ́n rí pé àwọn èèyàn tún ti ń ṣe sólà gan wọ́n yẹ tí wọ́n sọ wípé ẹni tó bá tún fẹ́ ṣe sólà máa gbà pàmìtì. They will drain Nigerians wọ́n drain ní wọn to zero. àwọn tẹ́rì Èkó yìí tẹ́rì wọ́n ti wí ìlì ẹ̀ fún ara wọn èmi mo fi Ọlọ́run búra ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bó bá nílé méjì èmi gan ti ń ta àwọn tí mo kọ́. bàbá kí ló dé. I am okay ẹyọ kan ti tó tó bá dẹ̀ wá tí wọ́n fẹ́ gbẹ ẹyọ kan yẹn wọ́n ṣáà lè gbowó mi tó wà ní àkáǹtì mi. tó bá pé mo ti ta òwòrò bí bọ́ọ̀kan tó wá wo ni ṣé wọ́n fẹ́ lọ gbowó mi ní àkáǹtì mi ni. ẹ ti sùn. àbọ̀yé bàbá. irun tí Ọlọ́run fi wọ̀n wá òun ni mò ń ṣiṣẹ́ lé o even until now. inú ẹ̀ lẹ́yìn pé padà ṣẹlẹ̀ sí mi ní November tí wọ́n lọ fọ́ ilé yẹn. They will demolish many houses tí Tinubu bá ti wọlé with no mercy. Because he is returning back to Lagos. lẹ́yìn tó bá parí l'Abuja. I am telling you. àbúkọ́ ọ́fíìsì Abuja bọ̀ lẹ́kọ̀ọ́ ni. I don't know kí ló fẹ́ wá kò lè kó wá sẹ́kọ̀ọ́ kò lè kó wá kò ní intention yẹn àwọn ohun tó fẹ́ kó sì máa kó wọn ṣùgbọ́n kò lè kó ọ́fíìsì yẹn wá sí. ètò bá kó wá sẹ́kọ̀ọ́ ní ìgbà tí àsọtẹ́lẹ̀ wípé ó fẹ́ sọ pé òun lòun ní Èkó tó bá máa ṣe
kò ní lè ṣeé ṣe. tàbí àwọn alẹ́ ẹ̀fì nọ́mbà yẹn lè fáwọn táwọn fẹ́ pè yín torí wọ́n ní nínú òfin náà láàánú ni ọmọ pálọ̀rọ̀ ń dàgbà ó lé ọlọ́run yóò lè mọ́ wa ṣùgbọ́n mọ̀ pé ọlọ́run ṣàánú ẹ̀yin lọ́nà àbáyọ tó pọ̀ nípa ètò àtàdúà tí wọ́n lè fi rójú ìtù sí ayé rẹ̀ ẹ fún wa nọ́mbà yẹn ká wà lọ. nọ́mbà mi ò yí padà 08022 04 0950 08022 04 0950 WhatsApp ni kó kọ mẹ́sẹ̀gì mi lóhun tó bá fẹ́ tí n bá gbọ́ màá reply èrò pọ̀ ń bẹ ò ṣùgbọ́n mo sọ ṣùgbọ́n tí o bá mẹ́sẹ̀gì mi lóhun tí mo mọ̀ wípé tí mo ní láti reply lé lórí ohun tó o bá fẹ́ tó o bá sọ tí n bá gbọ́ I will reply you with answer. Ẹ ṣé gan ni olótù. bàbá ó dàbọ̀. Gbàràdá TV lọ́jọ́kọ́jọ́ ni Yorùbá ń gbàràdà.